Suntap Films gbélé ìjáde kọ́mẹ́dì ní sáà Ìgídádúró Rashidi làkọ́lé rẹ̀ Ìgídádúró Rashidi ó yá ó bá níṣẹ́ lọ sóde òjò ṣetán òjò ń rọ̀ ọwọ́ tẹrú kàyà tí àpàdán di máníjà ta ni ó san gbèsè o. tí mo bá gbowó mi kò ní ìlé ni tí mo bá gbowó mi lẹ́ni owó ilé ó ga jọ lọ ó dá mọ́ ó dá mọ́. bébí bubu ṣé kò sọ fún ẹ lórí bá ti wèrè Rashidi tó lóun kọrin bá ti ṣiṣẹ́ owó lówó. a fi gba instrumenti a fẹ́ fi ṣe èso àwọn kẹ́sì máa ń wò ń jọ́nà àwọn èèyàn ti pọ̀ lọ́bìbà tí wọ́n náwó fún wa ọmọdé ò jẹ́ nípa sí kò dolówà láwà ojú ní. mo fún ní ọjọ́ mẹ́ta péré mo bá dé iye ọjọ́ kẹta bí o bá fún mi lọ́wọ́ mi bí mo bá gbọ́ mi bí mo bá padà wáyé fúnra mi ọmọ tẹ manager olórin Rukayat Lawal Ìyábàdàn ọ̀gá ẹlẹ́rẹ́ Ìgídádúró Rashidi ti gbẹ̀rọ kọ́mẹ́dì kọjá fẹnurọyìn sinimá titun Ìgídádúró Rashidi gbogbo lọ́wọ́ gbogbo ní sẹ́lọ̀nsẹ́ bó ṣe ń kọrin fújì nígboro bẹ́ẹ̀ ló ń ṣiṣẹ́ olùkọ́ tó ń kọ́mọ lẹ́sìn tó tún fún wọn lọ́yún wọ́n tún ti ń gbàdọ̀ ń sọgún dọ́gọ́jì gbogbo ọ̀rọ̀ ní Ìgídádúró Rashidi ńlá ọ́ Ìgídádúró Rashidi ọ̀ngàngàn níjàngbọ̀n bàbá wàhálà kọ́mẹ́dì ìpanilẹ́rìnjú Ògúnyọmí Akọ́láwọlé kẹwàá ló producer ló tún direct ẹ̀ starring Péjú Ògúnmọ́lá Rukayat Lawal Ìyábàdàn Màrú Fọláyíwọlá Òjó Àjàmbàdàn Lẹ́ńbẹ̀bẹ̀ Bọ́sì Akíọ́lá Bọ́lá Adẹ́mọ̀ Fatima Mọ́súnmọ́lá Olúmídé Sam Kọ́ládé Oyèwándé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Ìgídádúró Rashidi subtitled in English. bí mo jẹ bẹ́ẹ̀ yẹ kí n fún mi kí n lọ́ọ́ bá kẹ́rẹ́ tó bá sàpà kẹ́rẹ́ lẹ́yìn fún ẹ̀. Owó ṣe dún bí àgbà ọmọ wúrà. Ó ti wà wé nù. Ẹ ti wà wé. Ó ti yé mi báyìí. Ó ti yé mi báyìí.